ẹ̀kọ́ ní kẹ́ máa kó ṣọ́ọ̀kì jẹ, gbogbo ẹ̀kọ́ ní kẹ́ máa lọ ilé ìwòsàn, ẹ má para yín dànù, ẹ má para yín dànù. Mo ń sọ fún wa several times gbogbo ẹ̀kọ́ ní ilé ìwòsàn. Máa wo sókè yìí tèmi nílé mo máa ń sọ fún wa ní gbogbo ìgbà. Ẹ jẹ́ ká farabalẹ̀ kẹ́ gbọ́ mi, ẹ jọ̀ọ́ program tí bá ti pàdé ẹ máa bá mi share ẹ̀. Ẹ máa share ẹ̀ káwọn èèyàn lè jàǹfààní nǹkan tí mò ń kọ́ wa ní gbogbo ìgbà. Ó wà very very important. Mo sọ fún wa pé tẹ́ bá ti ń share program yìí ẹ ti ràn èèyàn mẹ́wàá lọ́wọ́ nìyẹn. Mo ń sọ fún wa gbogbo ẹ̀kọ́ lóògùn, gbogbo ẹ̀kọ́ ní kẹ́ máa kó ṣọ́ọ̀kì jẹ, gbogbo ẹ̀kọ́ ní kẹ́ máa lọ ilé ìwòsàn, ẹ má para yín dànù, ẹ má para yín dànù. Mo ń sọ fún wa several times gbogbo ẹ̀kọ́ ní ilé ìwòsàn. Àwọn nǹkan tó lọ́run dá sáyìíká wa yìí ló wúlò fún àgọ́ ara wa. Mò ń dá yín tán ló wúlò fún àgọ́ ara wa. Ẹ gbọ́ èyí kí n sọ fún yín, ìwọ tó ò bá rọrùn sùn, mo ní kẹ́ máa follow mi, tẹ́ bá ti follow mi, tẹ́ ẹ follow page mi, ẹ jẹ́ kí wọ́n máa ṣàtúwí asán mọ́. Àwọn kan béèrè pé bàbá wọn ò rọrùn sùn láti bí ọ̀sẹ̀ kan, ara ń ro wọn, inú dùn wọn, ìfun wọn, àwọn bó ìfun wọn ṣe kó sókè tó kó sísàlẹ̀, gbogbo nǹkan bí eléyìí, ewé kan oṣù lẹ máa lò. Mo ń sọ fún wa, ewé ìkòsí kó má sí láyìíká yín. Tí ẹ bá ti rí gbogbo ibi tẹ́ ẹ wà pátá, ẹ pè wá, ẹ comment, ẹ pè wá, àbá yín ja, àbá yín kó ránṣẹ́. Ẹ̀yin tèmi, àbá yín ja, àbá yín kó ránṣẹ́. Ewé tẹ́ ẹ wò yìí, ẹ wò ó sàlẹ̀, ewé guava ni. Ewé guava, àmọ́ wúlò ẹ̀ rárá. Ewé guava yìí, ó jẹ́ lókè tó kó ní agbára lọ́pọ̀lọpọ̀. Ordinary ewé guava ni. A nílò àti máa ṣe wàhálà kiri mọ́. Ẹ bá ti wá, ẹ bá mi ṣàn. Ẹ sè sínú kẹ́tù yìí kó wà lé, kò sí pàtẹ́ ẹ lè mú. Ìwọ tó bá wá rọrùn sùn tó yẹ pé orí ọ̀tá ẹ̀ ti ń dàrú ní gbogbo ìgbà, pé kò mọ̀ bó ṣe ń ṣe ẹ mọ́. Ṣáà ṣe omi ewé guava yìí ṣe ẹ̀kún glass cup kan lálẹ́ tó wá fẹ́ lọ sùn. Lálẹ́ tó bá fẹ́ lọ sùn, gbogbo ìgbà mo máa ń sọ̀rọ̀ yìí, ẹ má jẹ́ ká máa repeat ọ̀rọ̀ mọ́. Kẹ́pẹ́ ẹ follow mi ni, a máa lọ síwájú sí ni, a máa lọ síwájú sí ni. Ẹ ń ṣe, ẹ kí n bá mi wá pick milk. Tí a fẹ́ parí ẹ̀ tẹ́lẹ̀, ẹ fẹ́ parí iṣẹ́ ẹ wá pick milk ìlàjì tó, ẹ dà sí, ẹ wá ṣe bíi tíì, ẹ gbé mu. Ẹ wò ó, á correct oorun yín ni, ẹ má sùn gbọ́mọ tuntun ni. Ẹlòmíì oògùn tó fún lọ́sítà, ọjọ́ tí ò bá ti lò báyìí kò sùn mọ́, ọjọ́ tí ò bá ti lò báyìí kò sùn mọ́ nìyẹn. Ara máa béèrè pé o ò tí lò mí o, o ò tí lò mí o, o ò tí lò mí, kò yẹ kó máa rí bẹ́ẹ̀. Àwọn ewé yìí ló máa correct oorun wa, torun wa balance. Ọjọ́ tó wá kọ́ lò wàá sùn gbọ́mọ tuntun ni. Yálà inú ẹ̀ ṣe bákanbákan, kídìnì ẹ̀ ṣe bákanbákan, inú ẹ̀ dọ̀tí ni, gbogbo ẹ̀ dọ̀tí ni, àwọn liver ẹ̀ dọ̀tí ni. Ewé guava ti tó fún ẹ. Bẹ̀rẹ̀ sí ní lò ó kó máa mu omi ẹ̀. Ìwọ fúnra ẹ̀ gan láìsọ fún ẹ pé kó stop. Ìwọ fúnra ẹ̀ mọ̀ pé wàá mọ̀ pé ó yẹ kó stop, pé ó dàbẹ̀ ni pé o ti mọ̀ bí bọ́ọ̀dì ẹ ṣe rí. Àní dààmú ẹ̀yin tèmi nílé, àní ṣàìsàn. Ẹ jọ̀ọ́ ẹ bá mi share program yìí ká wo iṣẹ́ tí kíní tẹ̀ ń wò yìí, ewé guava ṣe tó ń ṣe bó ṣe ní agbára sí. Wàhálà yóò ní kàn wá o, àní kàn dààmú o, ìyà ò ní jẹ wá o, ẹ jọ̀ọ́ àdẹ̀ ní ṣàìsàn. Ẹ bá mi pín fídíò yìí, ẹ jẹ́ kó lọ far. Ẹ bá mi like, ẹ bá mi comment ẹ tún follow page Baba Lamidi TV, ẹ follow ẹ. Tẹ́ bá nílò ìrànlọ́wọ́ kan tàbí méjì, ẹ̀yẹ kàn lọ type, ẹ dá pé bàbá ẹ fún wa ní nọ́mbà yín. Mi ò lè kọ nọ́mbà sójú nǹkan lójú àwòrán tẹ́ ẹ wò yìí, mi ò lè kọ nọ́mbà torí pé òfin Facebook wà lára ẹ̀. A gbọ́dọ̀ kọ nọ́mbà wa jáde àbí ká sọ pé kinní kan, but ẹ lọ comment, ẹ béèrè fún nọ́mbà, màá attend sí yín. Àní dààmú lágbára Ọlọ́run, àdẹ̀ ní ṣàìsàn, wàhálà yóò dẹ̀ ní kàn wá o. Ẹ jọ̀ọ́ nǹkan bá sọ pé kẹ́ ẹ lò ó, a tún padà bọ̀ lórí ètò wa, ètò Ewé Lọ́bẹ̀. Ire o.